àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ọmọ alájẹ ni wá èní ní ọjọ́rú ọjọ́ Wednesday àkọ́kọ́ nínú ọdún 2021 lóṣù kínní tòótọ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ láti Tuesday yẹn àná bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn oníròyìn àwọn olólidé gbogbo ẹ̀ là ń wá síbi iṣẹ́ eléyìí mo fi kí yẹn káàbọ̀ yín tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wá jẹ́ pé ibi iṣẹ́ lẹ́wà tẹ̀tí wò ká ṣàlàyé ní Kaftan TV Yorùbá wípé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa Adejoke Bakare lórúkọ mi lórí ètò ká ṣàlàyé. Ọláìdé ló aṣeun ìwí náà rèé mo ti wà níkàlẹ̀ bí ẹ ti máa ń rí wa ní gbogbo ìgbà lórí ètò ká ṣàlàyé lórí Kaftan TV Yorùbá ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìtẹ̀ tí ó ń wò wá. àbẹ́rẹ́ rí bó òyìnbó náà tó fi Kaftan àwọn ní Kaftan bẹ́ẹ̀ ni ẹ hàn pé alára báyìí la máa mọ̀ wá. a kú bí gbogbo ìlú ṣe rí a kú bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé náà ní láti on the 1st lórí irú tí ń ṣẹlẹ̀ èmi hàn kárì mi wọ ọdún yìí náà ni bẹ́ẹ̀ni ìlàfẹ́fẹ́ kọfí tó wa létí pé bó ti wù kó le tó ìròyìn tá a bá gbọ́ àti gbọ́ ti dáadáa àti gbọ́ ètò tó ń ṣe kù díẹ̀ káàtó ṣùgbọ́n kankan ló wà tó yẹ ká fi ọkàn tán ká fọkàn sìn ká dìmú ṣinṣin oníkíni Ọlọ́run ọba nítorí tá a fẹ́ jù fún yín sìn nípa ti life expectancy ní iye ọjọ́ orí tí wọ́n rò pé. bẹ́ẹ̀ni wọ́n ní life expectancy Nàìjíríà kò ju 55% to 75.75% lọ. wọ́n ní àwọn tí èèyàn wa ní orílẹ̀-èdè Ghana pé àwọn ẹ̀mí wọn máa gùn níbi ọdún 6 sí 7 gùn ju ti àwọn ọmọ Nàìjíríà lọ. àmọ́ àwa kọ́ la lẹ̀mí. kí ló wá fà á tó fi lè rí bẹ́ẹ̀. kájẹ̀ tó sọ ohun tó fà á àwa kọ́ la lẹ̀mí ẹ̀mí oníkálùkù mi lọ́wọ́ Ọlọ́run ohun tí oníkálùkù ọyẹ ọdún tó oníkálùkù sì ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ ó ń bẹ nípa àkọ rẹ̀. so àmọ́ èèyàn kan ti wá jáde ẹni tó jẹ́ olùdarí iléeṣẹ́ financial derivative company ìyẹn alàgbà Bismarck Ruwen òun ló sọ nínú ìtàkùrọ̀sọ kan pẹ̀lú àwọn oníròyìn ní àárín ọ̀sẹ̀ wípé life expectancy Nàìjíríà kò ju 55.75% lọ wípé ṣùgbọ́n àwọn tí èèyàn ní orílẹ̀-èdè Ghana àwọn èèyàn máa fi bí ọdún 6 sí 7 ju ti àwọn ọmọ Nàìjíríà lọ. Kí dẹ̀ wá ní nǹkan tí wọ́n sọ wípé ó fà á látàrí bẹ́tò ọrọ̀ ajé ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà gangan ni ohun tó sọ wípé ó fà á. wọ́n ní tí a bá wò wípé àìníṣẹ́ lọ́wọ́ unemployment wọ́n ní ó tún ti gara sí i. àìníṣẹ́ lọ́wọ́ náà ló fà á táwọn kan fi lọ dáṣẹ́lẹ̀ fúnra wọn iṣẹ́ tí ò tọ́ bẹ́ẹ̀ ni láti máa jíyàn gbé iṣẹ́ tí ò tọ́ ẹni tá a wá dẹ̀ wo gbogbo àìṣètò ààbò tó péye náà ẹni tó yẹ kó lọ ọdún kan náà àìníṣẹ́ lọ́wọ́ náà ló jẹ́ kí ló tún sún gbogbo yẹn so wọ́n ṣàlè pé torí ẹ̀ náà ni dẹ̀ tá a bá tún wo wọ́n sọ̀rọ̀ nípa ti náírà bí náírà ti ṣe ṣégeṣége láàrin ọdún 3 tí náírà ti já wálẹ̀ bí 2 láàrin ọdún 3 sí ọdún 5 so láti 363 náírà sí 560 something so wọ́n sọ tó $1 so wọ́n sọ wípé gbogbo yẹn náà ló lè fa kí okùn ẹ̀mí ó mọ́ kúrú àmọ́ ohun tá a máa sọ ni wípé iye ọdún tó ní kálukú fẹ́ lò ó ti wà nípa àkọ́ ẹ̀ àmọ́ kọ́lọ́ máa ṣàánú wa kọ́lọ́ máa ṣàánú wa. náà fi sọ síwájú pé gbogbo ìròyìn tó wù ká máa gbọ́ oníkálukú ń gbégbèsè ń gbìyànjú láti ta wá lólobó láti fi pe àkíyèsí wa sáwọn nǹkan kan ni a ti sọ pé iye tó ní kálukú máa lò lórílẹ̀ àlàyé ó wà ní ó ti kọ sílẹ̀ ṣùgbọ́n mi ò fẹ́ fara mọ́ ọ̀rọ̀ yẹn nítorí pé nígbà táwa ìkéré a máa rí kan pé tó bá léèyàn kú
ó máa jìnnà kẹ́tọ́ gbọ́ pé ẹlòmíì kú. tó tọ́ ni wọ́n torí kò sí wàhálà nígbà náà bí ti sìn yìí. bó ti rẹ̀ pọ̀ sọ pé nǹkan jí ọmọ gbé kì í ṣe pé wọ́n lọ jí ọmọ kó lẹ́yìn òde òní wọ́n kó wọn ni. ẹlòmíì àwọ mọ́tò kò ní akànrí pé tó mọ́tò bá ti rìn sáà a rí pé mọ́tò àwọn ará bí ló ń kó sí wọ́n lè má gbúrú ẹ̀ mọ́ ẹlòmíì tó bá má gbúrú ẹ̀ ní ó lè jẹ́ àbọ̀ ara ló máa fi padà. àdúrà táṣà ń gbà ní pé bó ṣe wù kó le tó lórílẹ̀‐èdè nàìjíríà ní ti ọ̀rọ̀ okòwò ní ètò ọrọ̀ ajé ní o okòwò ní o gbogbo nǹkan àtìròyìn oríṣiríṣi tá à ń gbọ́ ọdún tuntun la wà mí ìfẹ́ gbọ́rọ̀ yẹn bí kò sí bá a ṣe ní gbọ́ a ti gbọ́ lórí ètò yìí pé tí nǹkan bá dáa àdúrà náà la máa tún fi tì í tó máa fi dáa sí i tó bá dẹ́kun díẹ̀ káàtó àdúrà la máa fi tì í tó máa fi yí padà gbogbo ẹ̀ náà lóyún ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ nínú ìwé mímọ́ àti rí ọba tó nìkan lọ jíṣẹ́ fún pé palẹ̀ ilé ẹ̀ mọ́ ò fẹ́ kú ni ẹni tó lọ jíṣẹ́ kó tó jáde nínú àgbàlá ọba ọlọ́run padà lọ sọ fún pé bẹ́ẹ̀ni torí ọba kọjú sójúdé sí gbàdúrà bẹ́ẹ̀ni ó bọ́ lọ sọ̀rọ̀ wọ́n ti sọ tiẹ̀ ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó kọ́ ni ìmọ̀ tó mọ̀ àti òye orí gbogbo nǹkan táwọn ọmọ nàìjíríà ń là kọjá gbogbo tá ń là kọjá náà ló ń já okùn ẹ̀mí ẹ̀kọ́ tó kọ́ àti òye owó bó ṣe wòye kì í ṣe pé sọ àsọtẹ́lẹ̀ ìwòye ló fi sọ jáde àwọn náà la máa ṣera ní kíni la máa kóra wa lọ́kàn la máa kóra wa gírí la máa gbé ìgbésẹ̀ akin lórí pé kíni ẹni tó rọ́wọ́ fi sẹ́nu lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kó gbìyànjú láti náwó ẹyọ kan kó sọ di méjì sẹ́lòmíràn tí ò rí kankan ẹ jẹ́ ká jẹ́ olùrànlọ́wọ́ fún ọmọlàkejì wa lẹ́nikẹ́ni tí ò bá ní láti ràn lọ́wọ́ òun lẹ́nìkejì ẹ ẹni tó lóun nífẹ̀ẹ́ orí ọmọlàkejì ẹ tí yà ń jẹ àbí tí ò rí nǹkan kan ṣe òun lóun nífẹ̀ẹ́ ó wá gbójú sí ẹgbẹ́ mìíràn ó nífẹ̀ẹ́ o. ẹ wá ní kí life expectancy kó má jà wálẹ̀ sí 55.75%. ẹ jẹ́ kí life expectancy wa kó lọ sókè kó lọ sí bíi ọlọ́run á ràn wá lọ́wọ́ gbogbo kìràkìtà wa lágbára ọlọ́run kò ní já síkú fún wa láṣẹ Olódùmarè ìyẹn la ní ká kọ́ ta yín lólobó ẹ̀ ní wẹ́rẹ́ ká tó bọ́ sí agbami ètò ẹ jẹ́ ká délé agbára ká ṣàlàyé ó sì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ lọ́dẹ. ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí sórí ètò Ká Sálàyé a ní ká bọ́ sí ọ̀rọ̀ ìlú Èkìtì ká sáré tapá ká lọ sí ìlú Èkìtì tẹ́ bá gbàgbé a máa dìbò ní ìpínlẹ̀ Èkìtì nínú ọdún yìí ìpínlẹ̀ ìjọba sí gómìnà máa dìbò gómìnà nínú ọdún yìí wọ́n ti wá sọ báyìí àjọ INEC ó ti fi ìlànà bí ìbò yóò ṣe lọ ní ìpínlẹ̀ Èkìtì ní sísẹ̀ǹtẹ̀lé wọ́n ti gbé jáde báyìí tí a bá gbàgbé wípé gbogbo àná la mọ̀ wípé ọdún mẹ́rin òun náà ni gómìnà kan gbọ́dọ̀ lò gẹ́gẹ́ bí ààrẹ náà lórí oyè gẹ́gẹ́ bí ìlànà ètò Nàìjíríà bí ó ṣe rí a dẹ̀ mọ̀ wípé ọjọ́ 18 oṣù kẹfà ọdún yìí òun náà ni ìdìbò gómìnà míì máa wáyé ní ìpínlẹ̀ Èkìtì nítorí gómìnà tó wà ńbẹ̀ gómìnà Fáyẹmí sáà tiẹ̀ máa tẹnubẹ́kù ní inú oṣù kẹwàá ọdún yìí tí a wáyé àǹtàbádẹ́wò gẹ́gẹ́ bí àlàkalẹ̀ section 30 orí kìíní ti electoral act tọdún 2010 as amended wọ́n ti là á kalẹ̀ wípé INEC gbọ́dọ̀ gbé ìgbìmọ̀ kalẹ̀ wọ́n gbọ́dọ̀ gbé ìlànà bí ètò ìdìbò gómìnà yóò ṣe lọ wọ́n gbọ́dọ̀ gbé kalẹ̀ ní àárín 90 days so kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó bá fẹ́ kópa kí wọ́n ti mọ ìgbà tí wọ́n máa ṣe kí wọ́n ti mọ gbogbo ìmúrasílẹ̀ àti ìgbésẹ̀ tí oníkálukú wọn tí wọ́n máa gbé tàbá wò wọ́n ti wá dẹ̀ wá fi ìlànà náà lélẹ̀ oníkálukú wọn ti mọ̀ báyìí àti wípé wọ́n ti wá sọ fún wọn wípé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó fẹ́ kópa nínú ìdìbò gómìnà ọ̀hún ìdìbò kò mẹsẹ̀ ó yọ oníkálukú wọn ó ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ 4 ìyẹn tó jẹ́ ọjọ́ 4 January tàwa yìí ó dẹ̀ máa parí ní ọjọ́ 29 oṣù yìí náà bẹ́ẹ̀ wọ́n sọ wípé ìpolongo ìbò fún gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó bá fẹ́ kópa ó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹta ọdún yìí ìyẹn March 29 ó dẹ̀ máa parí ní ọjọ́ 16 oṣù kẹfà ọdún yìí ìyẹn ó kù ọjọ́ méjì sí ọjọ́ ìdìbò òun ni gbogbo ìpolongo wọn ni ó máa kásẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ ni ó máa kásẹ̀ nílẹ̀ so ìdìbò dẹ̀ ti gbọ́dọ̀ wáyé gẹ́gẹ́ bí section 178 verse 1
ìlànà Nàìjíríà 1999 constitution wọ́n ti gbé kalẹ̀ wípé ìdìbò gómìnà ó gbọ́dọ̀ wáyé not later than 150 days kí wọ́n tó parí sáà ẹni tó wà níbẹ̀ tàbí ó kù oṣù kan tí sáà gómìnà tó bá ń bẹ lórí oyè tó máa tẹnubẹ́po so wọ́n gbọ́dọ̀ ṣe àjọ INEC gbọ́dọ̀ ṣe ìdìbò mìíràn so òun náà ló jẹ́ kí àjọ INEC ti wá gbé ìlànà àti ètò bí ètò náà yóò ṣe lọ kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó bá fẹ́ kópa kí wọ́n tètè mọ bí wọ́n ṣe máa bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa pàkìtì mọ́lẹ̀. ẹni tó fi lè tó wa létí ni chief press secretary sí INEC chairman ìyẹn Rótìmí Oyèkánmi ọkù iṣẹ́ ìlú ọkù iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe àwọn tọ́lọ́dẹ kan náà ó dá mi lójú pé wọ́n ti bẹ̀rẹ̀ ní kíákíá kó tó di pọ́n tẹ̀ sí wa létí gan kó tó gbé sí wa létí tọ́rọ́ ní pé àwọn ti lẹ gbogbo kinní sí iléeṣẹ́ wọn bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti wà lórí àwọn website wà lórí gbogbo oníkálukú ti ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin ará ilé wọn la fi ní ká sáré gbé sí létí bí ó ṣe ń lọ eléyìí la máa fi lọ sí ti ọ̀rọ̀ ìpínlẹ̀ Anambra ìpínlẹ̀ Anambra àwọn ìpínlẹ̀ Anambra tí wọ́n ní pé ìpínlẹ̀ Anambra ò tí ì gbé ìgbésẹ̀ àwọn òṣìṣẹ́ ibẹ̀ ni o láti rí i pé wọ́n ń sanwó òṣìṣẹ́ titun ìyẹn minimum wage ìgbà wo náà ti ní kán máa san. Tabari ẹni tó sọ̀rọ̀ náà jáde òun ni alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ NLC ti ìpínlẹ̀ Anambra ìyẹn arábìnrin Chinwe Orinzu ó sọ wípé láti bí ọdún mẹ́ta tí ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu owó oṣù tó kéré jù fún òṣìṣẹ́ tí level ẹ̀ kéré jù lọ wípé ìpínlẹ̀ Anambra ìjọba ìpínlẹ̀ Anambra ò ti bẹ̀rẹ̀ sí ní máa san owó yẹn tábàdé gbàgbé pé láti inú oṣù kẹrin ọdún 2019 òun ní ààrẹ Muhammadu Buhari ti sọ di òfin wípé 30,000 naira ni kí wọ́n máa fún òṣìṣẹ́ tí ipò rẹ̀ kéré jù lọ ṣùgbọ́n nígbà tí ààrẹ Muhammadu Buhari tí wọ́n bu ọwọ́ lù ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ni wọ́n sọ wípé àwọn ò lágbára rẹ̀ bẹ́ẹ̀ ni lẹ́yìn tí ààrẹ bu ọwọ́ lù nínú oṣù kẹrin ọdún 2019 ìjọba àpapọ̀ pinnu láti bẹ̀rẹ̀ sísan rẹ̀ ní ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2019 ọ̀hún àmọ́ nígbà tí a máa fi wo sàákún ọdún náà tó máa fi di bíi oṣù kejìlá tó parí ọdún yẹn ẹgbẹ́ NLC sọ wípé bíi ìpínlẹ̀ mọ́kàndínlógún 19 states ní ó ti bẹ̀rẹ̀ sí ní máa san owó náà nígbà náà tó ti ẹ̀ gbìyànjú wọ́n dẹ̀ ṣe ìlérí wípé àwọn máa tẹsẹ̀ bọ́nú ìṣòkòtò kan náà pẹ̀lú wọn wá fún wọn ní torí wọ́n fún wọn ní gbèdéke nígbà náà di ọjọ́ 21 oṣù kejìlá 2019 wípé gbogbo ìjọba tí ò bá ti san owó yẹn àwọn máa bẹ̀rẹ̀ sí ní bá wọn jà nígbà náà àmọ́ wá jẹ́ ìyàlẹ́nu fún wa nígbà tí ìròyìn yìí tún jáde tí ẹni tó jẹ́ alága tó jẹ́ alága NLC ní ìpínlẹ̀ Anambra tó wá ń sọ wípé àwọn ò tí bẹ̀rẹ̀ sí ní gba owó ọ̀hún ó ní lóòótọ́ òun lu gómìnà Willie Obiano lọ́gùn ẹnu ó ní bàbá òun máa ń san owó nígbà tó yẹ kó san ó ní ṣùgbọ́n nínú gbogbo ìpínlẹ̀ tó ń gba owó tó kéré jù títẹ́lẹ̀ lọ san ó ní gbogbo ìpínlẹ̀ tó ń gba owó tó kéré jù ìpínlẹ̀ Anambra ń bẹ lára rẹ̀ so wọn bí àwọn wà ní agbára láti máa san 20,000 òun ni o ṣùgbọ́n ìwọ̀nba tó ń san wọn ló ń san déédéé ó wá pinnu wípé gómìnà ẹni tí wọ́n ṣe fi ìbò tó fẹ́ fi gbé sórí ipò báyìí ìyẹn Charles Soludo ó ní àwọn á rí wípé àwọn bá wọn fà ó máa tóra wọn o pé kí gómìnà ẹni tó fẹ́ jẹ gómìnà náà kó tètè máa múra ìsílẹ̀ nísìnyí o tó fẹ́ wá dojúkọ tó bá wọlé nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n ní 30,000 naira tí Willie Obiano tó pọ̀ tí ò san Charles Soludo àsan òkè Charles Soludo náà máa gbọ́ báyìí. ṣe rí ọ̀rọ̀ òṣìṣẹ́ owó oṣù òṣìṣẹ́ ó ti ń de gbọmọgbọmọ jù lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìwà mọ̀gbà tí àwọn èèyàn máa wá jókòó tábà rí i pé ká tiẹ̀ ṣe nǹkan kan tó yàtọ̀ sí bóyá ká kúkú torí èmi jẹ́ ọmọ iléèwé Unilag a gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ sí ni lọ́jọ́ Human Rights Day ìyẹn àyájọ́ ìjàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn mo rántí wípé wọ́n ṣe sẹ́mínà kan ní iléèwé wa wọ́n pe àlejò kan mo rántí pé àlejò náà ó sọ̀rọ̀ kan tó ṣe nípa tó jọ mọ́ ọ̀rọ̀ minimum wage yìí ó sọ wípé bóyá kí àwọn òṣìṣẹ́ má máa béèrè fún
owó oṣù tó kéré jùlọ àbí àlékún owó oṣù tó kéré jùlọ ó nítorí pé ìjọba tún máa ń fi bẹ́ẹ̀ ìjọba ó wà nínú òfin lóòótọ́. ó wà nínú òfin ṣùgbọ́n nígbà táwọn bá gbé gbèsè láti tẹ̀síwájú láti ṣe kankan lóye. àwọn gómìnà kan ò gbé gbèsè láti tẹ̀síwájú kì í ṣe pé bí àwọn ò ní agbára ẹ̀ ìyẹn àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì àwọn gómìnà míì ní agbára ẹ̀ láti san ṣùgbọ́n àtijọba nípínlẹ̀ àtijọba ní àpapọ̀ wọ́n máa ń fi owó orí tax wọ́n máa tún fi ń já owó yẹn wálẹ̀ imagine kí ìjọba sọ wípé òkè àwọn máa fi 30,000 naira kí wọ́n dẹ̀ tún wá increase. kò sí nǹkan tó lè nù ẹ̀ owó orí ṣe pé owó Yorùbá jẹ́ kí wọ́n fọwọ́ Yorùbá gbé wọlé wọ́n tẹ́ bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí àfi tòsì fàámọ́ra àbí abá fọwọ́ sí bá wí àfi tọ̀tún fàámọ́ra lódì fá fún tó máa bá fi ọwọ́ ọ̀tún fún wọn lóúnjẹ ọdún fọwọ́ sí gbà padà ó dà bẹ́ẹ̀. ọ̀rọ̀ pé ọ̀rọ̀ owó láàrin òṣìṣẹ́ àti ìjọba a kì í gbọ́ níléeṣẹ́ aládàáni tí iléeṣẹ́ ìjọba àpapọ̀ ó ti ń di gbọmọgbọmọ a ti gbéyàn wá sórí ètò ìrí tó wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó òṣìṣẹ́ yìí tó yẹ pé nǹkan kan náà ló sọ ó ti wà nínú òfin ó yẹ kí increment máa wà lórí owó kì í ṣe nǹkan tí ó yẹ ká máa pè kó máa béèrè fún ní gbogbo ìgbà nígbà tí wọ́n bá rí pé wọ́n gbégbèsè náà máa béèrè fún àti pàápàá tó wá ń pariwo ń sìn pé wọ́n san wọn àti gbégbèsè láti máa san fáwọn láti 2019 táwọn àjọ òṣìṣẹ́ lápapọ̀ ti sọ pé àwọn gómìnà tí ò bá ṣe àfihàn àkókò báyìí ẹ padà sínú ilé ẹ lọ ṣàyẹ̀wò kẹ́ bẹ̀rẹ̀ sí san wọn ò san kankan títí di àkókò yìí. arábìnrin ọ̀hún ṣe ìdórí ipò ni. àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ nǹkan ìbá ìtọ́dórí ipò. ó ní ẹni tó jẹ́ ọ̀gá ọ̀hún tẹ́lẹ̀ tó wà ń bẹ̀ jẹ́rí nùbíà ó ní gbogbo ìgbésẹ̀ ni ó gbé ó ní ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ bóyá sọ ní English ó ní pé some government officials are frustrating his effort. Okay, no matter kó bó ti wù kó le kó yẹ wù kó rọ̀. so ní títí yẹn fi kúrò bẹ́ẹ̀ kò rí ṣe ọ̀rọ̀ ṣe ní ìpínlẹ̀ Anambra la gbẹ àwọn ìpínlẹ̀ mi náà máa rẹ̀ sí ń pariwo síta sí pé wọ́n ṣe kókó tá à ń sọ bẹ́ẹ̀ ni pé àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ó dàbí pé wọn ò ríṣẹ́ ṣe torí àwọn nǹkan tí wọ́n jọ ń fàkájà kì í ṣe nǹkan tó rí lè mú ìgbésókè tó yẹ kó máa mú fàkájà wá toró ti wà nínú ìlànà òfin Nàìjíríà kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó bá dé pé ẹ̀fà lé ní ẹ̀fà lọ́la dípò kẹ́ ẹ kọjú mọ́ nǹkan tó yẹ kẹ́ ẹ kọjú mọ́ á tún máa pè wọ́n ẹ̀wọ́n tó ká parí ìjà. ẹ kì wá ṣe ẹjọ́ àwọn tilégbìmọ̀ aṣòfin tilégbìmọ̀ aṣòfin bá tẹ̀ wá gbé àwọn gómìnà gọ́gọ́gọ́gọ́. ẹni sùúrù ọ̀rọ̀ tí mò ń sọ ká má torí pé a fẹ́ máa fàáfà láàrin ara wa nílé agodo bíbà ibi tẹ́mi mọ́rọ̀ lọ gangan ni pé kì í ṣe nǹkan tó bójú mu nǹkan tìjú ni ká máa sọ gbogbo ìgbà pé wọn sanwó òṣìṣẹ́ wọn ṣe kinní kan owó tó kéré jù nǹkan tí ò bójú mu ni ká máa fà lọ fà bọ̀ sìn pẹ̀lẹ́ máa rí pọ́n bá náà strike àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ wọ́n máa pè wọ́n kọmíṣánná á máa pè wọ́n nǹkan tí mò ń sọ nìyẹn kì í ṣe pé bóyá kinní kan wọn ò ní rójú ṣe nǹkan tó yẹ kán ṣe gangan àwọn nǹkan ti kéré jù wọ́n ti kì í ṣe nǹkan tí à ń fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ó pọ̀ ju pé àwọn ẹ̀ka kan wọ́n ń jà fún owó oṣù wọn kì í ṣe nǹkan tó bójú mu ẹ jẹ́ ká ṣe nǹkan tí àwọn orílẹ̀-èdè àgbáńlá ayé mi ń ṣe lọ́nà tó tọ́ mi mọ̀gbà tán strike ní òkè òkun ní ìtì ẹ̀ tí nítorí owó oṣù ẹ jẹ́ ká ronú sí i ẹ jẹ́ ká kọjá rẹ̀ agbára tá a bá padà dé ká ṣàlàyé ṣì ń tẹ̀síwájú ẹ kú kàlẹ̀ lọ́dẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ẹ jẹ́ ká sáré dé ibo náà ìpínlẹ̀ wo la fẹ́ lọ Kaduna àtúrò àti lọ sí Èkìtì àti lọ sí Anambra àti wá fẹ́ sáré dé Kaduna báyìí ká tó wá di pé a máa fi ẹnu kọ a máa padà sí ilé agodo wa ń bí báyìí APC ìpínlẹ̀ Kaduna dá Shehu Sani wọ́n dá èsì ọ̀rọ̀ ẹ̀ padà fún pé kí ni lórí ọ̀rọ̀ ìṣèjọba ìwọ náà níbo. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìdìbò gómìnà míì yóò tún wáyé ní àwọn ìpínlẹ̀ ní ọdún 2023 ìpínlẹ̀ Kaduna sì jẹ́ ọ̀kan bẹ̀. Àmọ́ láti gbẹ̀mọ̀ pé ó bá ti dìgbà wípé ìdìbò ti fẹ́ máa súnmọ́ sáà gómìnà kan ti fẹ́ parí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti máa fi ìpinnu wọn hàn wípé èmi náà fẹ́ jọba èmi náà fẹ́ di gómìnà èmi náà fẹ́ tọ́lá nínú tó ń dákẹ́ tí ó sọ̀rọ̀ tó ṣe báyìí ṣùgbọ́n tó bá ti kú dẹ̀dẹ̀ tó ń pè kó wá ṣe tó ń sọ wípé ẹ mọ̀ dáhùn èmi kọ́
ń bò bá máa fi kù dẹ̀dẹ̀ torí tábà gbàgbé ti bàbá wa ṣe bàjọ́ lọ́lákejì ààrẹ wọn nífẹ̀ẹ́ sí torí ìfúnra mi rántí pé a ti sọ̀rọ̀ lórí ètò wípé àwọn ẹgbẹ́ kan wọn kóra wọn jọ wípé àwọn fẹ́ ṣàtìlẹ́yìn fún bàbá àmọ́ bàbá Ọ̀ṣínbàjò ńgbà náà sọ wípé ẹ má fọ̀rọ̀ kọ̀rọ̀ kan lọ́rùn èmi ṣùgbọ́n nísìnyí mo tó lọ ní ó ti ṣe ó ti ṣe sí ó ti ṣe nígbà tó yá máa di a máa ṣe bẹ́ẹ̀ lọ. ẹjẹ́ pàkàrẹ́ ní Ṣéhù Sanni jàre. nísìnyí Ṣéhù Sanni náà ẹni tó fìgbà kan jẹ́ sẹ́nétọ̀ tó jẹ́ aṣòfin àgbà tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kaduna nílé ìgbìmọ̀ aṣòfin àgbà so òun náà nísìnyí ó ti wá sọ wípé èmi náà nífẹ̀ẹ́ láti di gómìnà ìpínlẹ̀ Kaduna tí a bá sì gbàgbé wípé lágboolé òṣèlú ilẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ Ṣéhù Sanni àti gómìnà Nasiru El-Rufai ti ìpínlẹ̀ Kaduna gbọmọgbọmọ òun ló máa ń jáde kò wọ́n nínú gbogbo ìròyìn torí wípé ọ̀tá wà ní àárín wọn ìjà wọn sì le gan-an tábà wá pé wípé Ṣéhù Sanni lórí àga ẹgbẹ́ òṣèlú APC ni ó ti dórí ipò aṣòfin àgbà nígbà tó dẹ̀ yá ó fìbínú kúrò ńbẹ̀ látàrí àìgbọ́ra-ẹni tó wà láàrin òun àti bẹ́ẹ̀ ni tó wà láàrin òun àti gómìnà Nasiru El-Rufai àti gbogbo àwọn ìkùnsínú tó wà nínú ẹgbẹ́ APC so ó ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tó ń jẹ́ PRP People's Redemption Party ó fẹ́ jẹ sẹ́nítọ̀ náà níbẹ̀ kò wọlé láti bẹ̀ nísìnyí àti wá gbọ́ wípé ó ti padà sínú ẹgbẹ́ òṣèlú PDP tá a bá sì gbàgbé inú ẹgbẹ́ òṣèlú PDP òun náà ń kóra wọn káàkiri bẹ́ẹ̀ ni òun náà ni gómìnà Nasiru El-Rufai ti darapọ̀ mọ́ APC lẹ́yìn ọdún 13 tó lò níbẹ̀ kò sí wàhálà nígbà náà kò sí jànú nígbà náà CPC òun ni Ṣéhù Sanni náà wà tó náà fi darapọ̀ mọ́ APC àmọ́ kí wọ́n ní wọ́n fa ìjà wọn débi pé wọ́n wá ń sọ̀rọ̀ síra wọn tó mú ti ọ̀rọ̀ ìní wa ọ̀rọ̀ òṣèlú ni wípé bí èèyàn kan bá fẹ́ dórí ipò nínú ẹgbẹ́ ìdìbò kò mẹ́sẹ̀ ó gbọ́dọ̀ wà láti sọ wípé ẹni báyìí ni a máa fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè àmọ́ gbogbo yẹn dojúrú ló fi wá di wípé ìjà wáyé láàrin wọn nísìnyí tí Ṣéhù Sanni náà ti wá sọ wípé èmi náà fẹ́ di ọmọ oyè òun ló wá jẹ́ kí ẹni tó jẹ́ ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ẹni tó ń jẹ́ Salisu Tanko Wunoso tó jẹ́ publicity secretary APC ní Kaduna ló wá sọ wípé kí ni bí wọ́n bá tẹ̀ wá ń pe àwọn ẹran tó nífọ̀n tó lè kan ṣé bíi tìgbín rẹ̀ wá ni tó ní wo ṣé bíi tìgbín rẹ̀ náà wá ni. torí gbogbo ìgbà ló máa wà lórí blogger ẹ̀bọ́n ní blogger ni gbogbo ẹ̀ ló máa wà lórí blog. ó ti yà mí lẹ́nu nígbà tó pè ní idle blogger ìyẹn blogger tí ò ní ṣẹ́. ká fi ìyẹn sílẹ̀ káṣọ tó tọ́ kì í ṣe idle blogger tó bá jẹ́ idle yẹn tí ò ní ṣe yẹn mú kúrò torí ó fún wa ní ìròyìn. ọ̀rọ̀ náà ló dé torí ìdòwò pé ọ̀tá ni wọ́n ló fún wa níròyìn lásìkò oníròyìn ayélujára. èmi ò bá tiẹ̀ ní pé kó darapọ̀ mọ́ wa náà ó yẹ pé o ti jẹ́ sẹ́nétọ̀ rí kó darapọ̀ mọ́ wa. writer ni is a playwright activist ni kó kúfẹ̀ kan darapọ̀ mọ́ wa kó kúfẹ̀ kan darapọ̀ mọ́ wa so wọ́n á ní bó bá rò wípé ìwọ náà fẹ́ di gómìnà ọkọ̀ tọ́ra rẹ ni o wípé àwọn akẹ́kọ̀ọ́ bíi gómìnà Nasiru El-Rufai ló dáńtọ́ láti wà lórí ipò gómìnà. ó wá ṣe wá láàánú pé El-Rufai ò tún lè lọ lẹ́ẹ̀kẹta. kò lè lọ tó bá páyé gbà wọn ni wọn á lọ ṣá. àlè sọ àpé kò lè lọ ìbá ẹnìkan ò lè sọ pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti di gómìnà ẹ fi àyè lẹ̀ faraàlú láti ìyẹn aráàlú tó bá jẹ́ pé ó kọ orúkọ ilé. ọ̀rọ̀ yìí náà dẹ̀ wá lórí àwọn ará ìlú because gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ṣéhù Sanni tó sọ nínú ìtàkùrọ̀sọ tó ṣe pẹ̀lú àwọn oníròyìn nígbà tó fi ìfẹ́ inú rẹ̀ hàn wípé òun náà nífẹ̀ẹ́ láti di gómìnà ó sọ wípé òun máa jáwé olúborí láì ná £1 fún àwọn ará ìlú ṣùgbọ́n aráàlú mélòó náà ló ṣetán láti dìbò láì gba £1 ẹlòmíì ti máa ń jogún ọmọ ẹ̀ mọ́ ogún láti ọjọ́ ìdìbò wọ́n á máa jìyà ẹ̀ ní ọdún mẹ́ta wá sọ wípé gómìnà ò ṣètò. ayé tìlújára ó lè ṣeé ṣe kọ́ ẹ pé ó lè wọlé lájẹ́ pé ná kọ́bọ̀ pé ẹgbàá kóńgò rẹ̀ sí ẹgbà ẹlẹ́rìndòdò ẹgbà kankan a lè sọ ó lè rí bẹ́ẹ̀ abẹ́ká aníkàsáré wá sí ìpínlẹ̀ Èkó báyìí a wà ní ìpínlẹ̀ Èkó ní agbègbè bo Mágòdó ó ti tó ìròyìn Mágòdó ti wà ní orí afẹ́fẹ́ ó ti tójọ́ mélòó kan ọkọ̀ bẹ́ẹ̀ látòrí commissioner of police ìpínlẹ̀ Èkó ìyẹn Òdùmọ̀ṣù nígbà
ní ráńpẹ́ ẹ̀mí ti géètì mọ́ tọ́níkálukú ti ń èmi náà mo wà ń bí báyìí ó tó bẹ́ẹ̀ kíní kàwá la wà ń bí lẹ́yìn tí yẹn tó ṣe àwa mọ̀ bóyá ètò ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ló ní ṣe pẹ̀lú yẹn a lè sọ o bàbá wa Sanwó-Olú ní àtàrígbò fàkájà tó ń ṣẹlẹ̀ ní ibùgbé Mágòdó báyìí bàbá wa Sanwó-Olú ti ní ìpàdé ó wà lónìí yìí onígangan ní bẹ́ẹ̀ ni onígangan ni àwa náà máa darapọ̀ mọ́ àwa náà darapọ̀ lágbára Ọlọ́run so ó ní ìpàdé wà ní òní ó sì rọ gbogbo àwọn ará ìlú àti àwọn olùgbé Mágòdó nípínlẹ̀ Èkó wípé kí oníkálùkù ju àwálẹ̀ kan jọ nítorí Ọlọ́run kí wọ́n jẹ́ kó gun omi wípé àwọn máa ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ó sì ṣe ìlérí wípé gbogbo àwọn ilé tí wọ́n ti tì pa gbogbo ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni wọ́n ti fàmì sí wípé wọ́n máa wó tí wọ́n sì ti tì pa wọ́n ní agbára Ọlọ́run wípé gbogbo rẹ̀ ni wọ́n máa ṣí kí àwọn ará ìlú kí wọ́n fi ọkàn wọn balẹ̀ àmọ́ tabawo náà nínú fọ́nrán kan tó jáde lórí ìtàkùn ayélujára náà nígbà tí bàbá ọ̀tẹ̀ fẹ́ kí gómìnà fún ààrẹ wọlé ìyẹn gangan ni ọ̀rọ̀ tó tẹ̀ wá ń gbè mí nínú wípé ṣé gómìnà ò tún ní àṣẹ ní ìpínlẹ̀ rẹ̀ a gbọ́ wípé lóòótọ́ ni pé gómìnà ò láṣẹ lórí ọlọ́pàá lórí àwọn torí pé federal ni torí federal ló ń kọ́ńtrẹ̀ mo ti ní pé ọ̀rọ̀ ẹ kì í ṣe ọ̀rọ̀ òní ó lè máa gbé ọ̀pọ̀lọpọ̀ nínú ṣùgbọ́n bàbá wa náà ti wá sọ kinní kan ó ní àwọn ìgbà tó bá wọn sọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀ gbọ́ ní pé kó pé bẹ́ẹ̀ ni kó pe àwọn tó rán àwọn nínú fọ́nrán yẹn tẹ́ bá rí bí ọlọ́pàá yẹn ṣe ń bá gómìnà sọ̀rọ̀ nígbà tí ẹni kó pe àwọn kọ́tọ́ ní kó pe ẹni tó gbé wá ó ní òun kéré sẹ́ni tó ní kó wá pé gómìnà gan kó pe ẹni yẹn ọ̀rọ̀ yẹn le jù ó le jù nǹkan tó yẹ pé àyè máa tún tọ́ lọ́wọ́ ọkàn yẹn gómìnà ó ní àìkúkú ìjòyè ó sàn jẹ́ lómi ò kálù lọ bẹ́ẹ̀ ni wọ́n ti ń sọ ní gbogbo ìgbà executive governor òun la pè é gómìnà sì kọjú sí wa ó ní pé àwọn ọlọ́pàá eléyìí wọ́n ń ṣe láti ìpínlẹ̀ Èkó òkè náà ti gbé wọn wá inspector general of police a lè bú inspector general of police a lè dá lẹ́bi ọlọ́pàá tó ṣẹnu tó sọ̀rọ̀ sí gómìnà náà a lè dá lẹ́bi òfin ló ti fààyè ẹ̀ sílẹ̀ eléyìí la lè fi sọ̀rọ̀ nípa kíni state policing tó bá jẹ́ pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló ní ọlọ́pàá tiẹ̀ ó dá mi lójú pé ọlọ́pàá tó jẹ́ pé gómìnà ni executive chief security officer ìpínlẹ̀ kò lè ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí tó bá jẹ́ inspector general police gan AIG Odúmọ̀ṣùgbọ́n ò lè débẹ̀ kí ọlọ́pàá yẹn kò ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí kò lè ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ó yẹ kí a máa wo nǹkan kan lórílẹ̀‐èdè náà ara nǹkan tá à ń sọ yẹn pé ilé ìgbìmọ̀ aṣòfin padà sí regional governance tá à ń ṣe ara nǹkan tó yẹ kí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin kan legislate lé lórí kan sọ̀rọ̀ lé lórí lélẹ̀ kì í ṣe ọ̀rọ̀ afẹ́ fi minimum wage sí kan kí àwọn tó wà nílẹ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ó pọ̀ ju pé àwọn kẹ̀kẹ́ àwọn péréje kan jà lórí kíni. kódà àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọlọ́pàá àti gómìnà wípé ó yẹ kí wọ́n ṣe àtúntò àbí àtúnkọ òfin ìpínlẹ̀ òfin orílẹ̀‐èdè Nàìjíríà àyípadà bẹ́ẹ̀ni ó ti ń sọ tipẹ́tipẹ́ kì í ṣe ni gómìnà láṣẹ nípínlẹ̀ torí afẹ́sọ̀ àwùjáre lórí kíní kí tó tán lẹ́nu ọ̀rọ̀ yìí ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ kì í ṣe ni kì í dẹ̀ ń ṣe àná ta ẹ̀ṣẹ̀ tó ń rí tó ṣẹlẹ̀ láàrin gómìnà àti ọlọ́pàá CSP chief superintendent of police ó kéré jù ọ̀nà ẹ̀ ó ti kéré jù ẹ̀ jẹ́ ká délé agbára tá bá padà dé báyìí tá fẹ́ pẹ̀kẹ́ lò tó yí ara òròyìn tó sì ń gbóná fẹlifẹli lórílẹ̀‐èdè Nàìjíríà ni àwa pẹ̀lú àlejò wa kò ní lè darapọ̀ mọ́ wa ní ojúrinjú ṣùgbọ́n a máa fọn ìpè sí wọn wọ́n máa darapọ̀ mọ́ wa. ó sì ṣe mí bí kí n kí Ìbàdàn díẹ̀. ẹsẹ̀ níjà mi Ìsẹ́yìn fẹ́ kí Ìbàdàn. Ìsẹ́yìn rẹ̀ mẹ́dúró mi. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sí àwa náà bínú sí lórí ètò pé àfún yín láàyè láti kí wọn àwa là bínú sí ẹ̀yin náà wá gbé sí ìjà ẹ̀yẹ́ kádélé agbára ẹ̀yẹ́ ló máa sanwó ọmọ bá ń bọ̀ lórí ètò ẹ̀yẹ́ kádélé agbára tá a bá padà dé ẹ̀mí pẹ̀lú àlejò mi lájọ máa sọ̀rọ̀ àmọ́ bá yín sọ̀rọ̀ àmọ́ pẹ̀kẹ́ lọ́rọ̀ àmọ́ àjọ jíròrò ẹ káàbọ̀ lọ́dẹ̀ lẹ́ẹ̀kan sí.
ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ká tó lọ sí ìdánudúró ráńpẹ́. Mo ní àwa pẹ̀lú àlejò wa láti ìlú Ìbàdàn lọ́hùn lájọ máa sọ̀rọ̀ lórí kíni bí a ṣe ń fi ọba jẹ ní ìlú Ìbàdàn. Tẹ́ bá gbàgbé ní ọjọ́ ìsinmi tó kọjá yìí ni bàbá wa wọ́n re ìwàlẹ̀ àṣà wọ́n lọ́ba òkú ọba wàjà ní èèyàn ọba ní ilẹ̀ Ìbàdàn wọ́n jáde láyé bàbá wa Sálíù wọ́n jáde láyé ní ọjọ́ ìsinmi. Àwa fẹ́ ní sísẹ̀ntẹ̀lé a fẹ́ sọ a fẹ́ ṣàlàyé àwọn ohun àmúyẹ ìgbésẹ̀ bá a ṣe ń fi ọba jẹ tó lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní akọ̀ǹgbọ́pọ̀n fọba jẹ nílùú Ìbàdàn ni àdẹ̀gbọ́pọ̀n jàrí àgbọ́pọ̀n jugi àgbọ́ pé wọ́n pera wọn lọ ilé ẹjọ́. Báwo ló ṣe jẹ́? Àlejò mi wà nílé lórí ìlà orí ìlà ni wọ́n dẹ̀ wà nílé agodo náà la máa tún sọ. Àwọn náà ni ọ̀gbẹ́ni Olabode Makinwa oníròyìn ni wọ́n láti ìlú Ìbàdàn ní ti máa gbóhùn wọn báyìí. Bàbá ẹ káàsán sà. Àti gbogbo ilé àti gbogbo ìlú àti wọn wá wà lẹ́yìn nílẹ̀ ìyá lókè òkun àti gbogbo oníwẹ̀fà síjà lóyè òkun. Ẹ ṣe àwọn náà tó kí pé ẹ kú ti ọ̀rọ̀ bàbá tó wàjà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn. Jẹ́ ká kọ́ gbà báyìí ní ìlú Ìbàdàn a kì í gbọ́ pé àwọn tó ń jọba wọn pera wọn lọ ilé ẹjọ́. Wọ́n jẹ́ ilé bá tàn mọ́lẹ̀ sí díẹ̀ nípa ká tó fọba jẹ látìgbà tí ìlú Ìbàdàn ti bẹ̀rẹ̀. Ní àkọ́kọ́ náà a ṣe ìdárò bàbá kábíyèsí ti ìlú Ìbàdàn tí wọ́n gbéṣẹ̀ ní ọjọ́ kejì oṣù kínní ní ọdún 2022 tí a wà nínú èyí. Kí Ọlọ́run kí ó ṣe ẹ̀yìn bàbá ní dáadáa bàbá dáadáa ni wọ́n eléyìn ọba Sálíù Àkànmú Àtúnjí Adé Ògúngún Kúsọ̀ kínní eléyìí tó jẹ́ ọba kẹtàlélógójì tí ó jẹ ní ìlú Ìbàdàn kọ́lọ́run fọ̀rùn pé bàbá. Gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè ẹ rí i pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Àsámà àti òwe kan sì wáyé tí ó sọ wípé ìtọ̀tẹ̀ ló lọ̀yọ́. Ìtọ̀tẹ̀ ló lọ̀yọ́ eléyìí tó túmọ̀ sí pé ìlànà àtẹ̀lé ló ní Ọ̀yọ́. Ọ̀yọ́ náà ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ìbàdàn là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí sí olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Àkọ́kọ́ ni wípé ìdí tí ìfi tí ìjàgídíjàgan fà á kò tóra wọn gún mi ọ̀tẹ̀ mí lórí àjọba ní ìlú Ìbàdàn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n torí àsìkò àmẹnubà kókó bẹ̀ gan. Bẹ́ẹ̀ni. Láti ìpilẹ̀ṣẹ̀ wá òun náà ni ó ti jẹ́ pé bí wọ́n bá yan ọmọ oyè ní ìlú Ìbàdàn ibì kan ní ó ti bẹ̀rẹ̀. Ìgbésẹ̀ àkọ́kọ́ òun náà sì ni mọ́gàjí. Mọ́gàjí òun náà ni a lè pè gẹ́gẹ́ bí olórí ẹbí. Olórí ẹbí kọ̀ọ̀kan ní ìlú Ìbàdàn gbogbo agboolé kọ̀ọ̀kan ní ìlú Ìbàdàn ló ní olórí ẹbí wọn. Nígbà tí wọ́n bá fẹ́ yan mọ́gàjí àwọn ọmọ inú agboolé tí wọ́n ti fẹ́ yan mọ́gàjí wọ́n kọ lẹ́tà àpilẹ̀kọ alágbára ránṣẹ́ sí Olúbàdàn tó bá wà níbẹ̀. Wọ́n fi lé lọ́wọ́ pé ẹni báyìí 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 ni àwọn fẹ́ yàn gẹ́gẹ́ bí mọ́gàjí lágboolé àwọn. Tí wọ́n níbẹ̀ bá ti tí ọba bá ti bu ọwọ́ lù ú pé kó jẹ mọ́gàjí ó ti bọ́ sí ojú òpó ìlànà ìtọ̀sẹ̀ tó ní Ọ̀yọ́ tí ó fi máa gun àkàbà lọ sókè díẹ̀díẹ̀ nu. Ṣùgbọ́n ọmọ ẹ̀ wá déédéé yànyàn kó jẹ mọ́gàjí o. Tí wọ́n bá fẹ́ yànyàn àwọn àmúyẹ tí wọ́n máa ń wò òun náà ni irú ìwà wo ni ó wà lọ́wọ́ rẹ̀ gan. Ǹjẹ́ ó jẹ́ ẹni tí ń ti pé ìgbésẹ̀ lọ síwájú agboolé rẹ̀ tó kó ẹbí mọ́ra tí èyí sì ṣe jàgídíjàgan. Irú àwọn àmúyẹ tí wọ́n ó wò ní. Tó bá ti wá bọ́ sí orí àkàbà yìí yóò máa gun lọ díẹ̀díẹ̀. Ìlànà méjì ni ó pín sí. Ìlànà àkọ́kọ́ òun náà ni ìlànà ti balógun. Ìlànà ẹ̀kejì òun náà ni ti ìlànà ti Olúbàdàn.
Olúbàdàn. tí ó bá ti ń gun àkàbà yìí díẹ̀díẹ̀ òun náà ni òye yóò ti máa là sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wípé bó bá di ọjọ́ kan òun náà yóò padà wá dé ipò Olúbàdàn. ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ kó yé wa wípé kì í ṣe gbogbo mọ́gàjí ni ó jẹ́ Olúbàdàn o. ẹlòmíì orí ipò mọ́gàjí ni ó wà títí tí ọlọ́jọ́ ó fi dé. ẹlòmíì ó ṣeéṣe kó jẹ́ kó ti súnmọ́ síwájú yóò ti bọ́ sí jagun yóò ti bọ́ sí àwọn ìpele míì tí ó tẹ̀lé jagun àjíà àbádà ààrẹ oníbọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àsìkò èyí fẹ́ kí a máa tó àwọn kìíní yìí lọ lọ́pọ̀ yanturu. kì í ṣe gbogbo mọ́gàjí ni ó jẹ ọba ṣùgbọ́n nígbà tí ìgbésẹ̀ yẹn bá ti ń wáyé àpẹẹrẹ ti máa fojú hàn àti irú pàtíwẹ̀ ilé ẹ̀ bá ń kó láwùjọ òní ò mọ̀ sí atọ́nà irú bí ọjọ́ wájú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bí ó ṣe rí. so ìlànà yìí ni ó wà nílẹ̀ bí wọ́n ṣe ń jọba ní ìlú Ìbàdàn tí òfin sí awuyewuye. ìtọ̀sẹ̀ tó ní Ọ̀yọ́ tí wọ́n fi ń gbé ìgbésẹ̀ yìí tí ẹnìkan bá ti kú láàrin àwọn tó wà ní ojú òpó ìlànà yìí lórí àkàbà tí wọ́n gun àkàbà yìí lọ tẹ́nìkan bá kú wọ́n sún àwọn èèyàn síwájú àwọn tó wà lẹ́yìn wọ́n á sún wọn síwájú wọ́n bọ́ sí ibi tí ẹni àlàfo tó ṣòfò yẹn ẹlòmíì ó bọ́ síbẹ̀ tẹ́wọ̀n pé tẹ́ni tó bá tẹ̀lé ẹni tó tú àjà àbí ẹni tó kú tí ẹni tó bá ti tẹ̀lé tẹ́lòmíì bá ti bọ́ síbẹ̀ àríyé tó náà ó tún ṣòfò wọ́n á tún sún onítọ̀hún. kò sí wípé agboolé kan ni ó dá wà lọ́tọ̀ tí ń jọba nílùú Ìbàdàn gbogbo agboolé ló lè jọba nílùú Ìbàdàn kókó bẹ̀ nìyẹn níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé ó ti ń tẹ̀lé àwọn ìgbésẹ̀ yẹn lọ tí wọ́n sì ń ré torí ilé Lati kẹsàn-án ròde. so bí àwọn ìgbésẹ̀ yìí bá ti ń tẹ̀ síwájú òun náà ni òye yóò fi máa fi hàn ní abala bẹ̀. ìdí tí wọ́n fi wá máa ń sọ pé agbọ́ ti kúrò Ìbàdàn gan ni wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé agbọ́ ti kúyọ̀ Ìbàdàn la gbọ́ ti kúyọ̀ torí pé bẹ́ẹ̀nìkan bá ti kú nínú àwọn olóyè tó wà ní orí àkàbà inú àwọn tí ó kàn tí ó yẹ gbogbo sórí oyè yẹn inú wọn máa dùn ni wọn máa yọ̀ ní tẹ̀tẹ̀ pé àwọn lọ́kàn. tó Ìbàdàn gan ni agbọ́ ti kúyọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé kì í sí awuyewuye lórí ọ̀rọ̀ àjọba nílùú Ìbàdàn. ẹ ṣé púpọ̀. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ pé téèyàn bá ti kú bóyá mọ́gàjí àbí ìpele tó wà tó ti gbé pẹ́ẹ́lí tó ẹnìyẹn bá ti kú àwọn yòókù àsún sókè ṣé kò ṣeé ṣe fún àwọn ẹbí yẹn láti yan ẹlòmíì wá sí orí ipò yẹn ni. wọn à lè yàn án torí pé ẹnìkan ti wà lójú òpó yẹn tẹ́lẹ̀. tó yẹ kó bọ́ síbẹ̀. ẹ rí i pé mo sọ àwọn àmúyẹ tí wọ́n máa ń wò. bẹ́ẹ̀ ni. àwọn àmúyẹ tí wọ́n máa ń wò ó gbọ́dọ̀ jẹ́ bóyá ẹnìkan tó jẹ́ pé àwọn ọ̀ràn rẹ̀ wọ́n ti kó ipa tó ṣe pàtàkì láwùjọ rí tó kọ́ wọn ò sì bàjẹ́ inú wọn ni wọ́n lè wò ó pé ẹjẹ́ àsọmọ èdè mọ́gàjì gbogbo ìgbà ni máa ń kó wa jẹ àsìkò tí gbogbo ìgbà tí máa ń kó wa jẹ yìí kò kó wa dànù rí ó sì ní làákàyè ó lọ́gbọ́n ó lóye àwọn àmúyẹ tí wọ́n wò nìyẹn. tí wọ́n bá tún wá rí i pé ọjọ́ máa kín tó jẹ́ pé kì í sojú kì í bẹ̀rù ibi líle là bọ́kùnrin ogun ibi líle là bá kíkanjú tí wọ́n bá rí i pé àwọn àmúyẹ yìí wà lára rẹ̀ àǹfààní àti bọ́sí ipò yẹn yóò tún wá lékún fún un lọ́pọ̀lọpọ̀ torí pé wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ ò gbọ́dọ̀ ṣojo ẹni tí ọba sì lè ṣojo bí wọn ní máa ń ṣáájú ìlú ní máa ń ṣáájú àwùjọ. ní ẹ jẹ́ ká tó wá béèrè báyìí níbi ìlànà tẹ́ ẹ sọ onítọ́ bá ti kọjá dókè ó máa pín sí méjì Olúbàdàn àti Balógun ṣé àwọn tó wà ní ìlànà Olúbàdàn nìkan ló ń jẹ Olúbàdàn ni àbí àwọn Balógun náà ní tó bá sì jẹ́ pé bóyá àwọn Balógun ṣé wọ́n máa ń gbé síra wọn ni bóyá tí Balógun bá jẹ lélẹ̀ Olúbàdàn jẹ ní ètò bá jẹ ẹ jẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fáwọn ará ilé sí síwájú sí. tẹ̀rí ibẹ̀ yẹn nígbà tí wọ́n bá jẹ oyè tí a mọ̀ sí ti ìdílé tí ṣe ti agboolé ẹgbẹ́ bíi mọ́gàjí yẹn ìgbésẹ̀ tó tẹ̀lé
òun náà ní pé yóò jẹ jagun. Nígbà tó bá jẹ jagun, ìgbésẹ̀ tó máa tẹ̀lé abala bẹ̀ yóò wá pín sí méjì. Òun náà ní balógun àti abala tolúbàdàn. Tẹ́rí ti abala tolúbàdàn, àkàbà tí irú ẹni bẹ́ẹ̀ yóò gùn, àkàbà 22 ni. 22 ladder. Nígbà tí ti balógun eléyìí jẹ́ 23 ladder. Ní ráńpẹ́ ẹ jẹ́ kí n ka àwọn àkàbà yẹn. Nígbà tó bá kúrò ní mọ́gàjì yóò bọ́ sí jagun. Lẹ́yìn jagun yóò bọ́ sí àjíà. Àjíà ó di bàdà. Bàdà ààrẹ oníbọn. Eléyìí ló wá tẹ̀lé mọ̀nkà ló tẹ̀lé ààrẹ oníbọn. Ààrẹ ẹgbẹ́ ọmọ ló tẹ̀lé mọ̀nkà. Òòtà ló tẹ̀lé ààrẹ ọmọ ààrẹ ẹgbẹ́ ọmọ. Lágúnà ló tẹ̀lé léyìn. Ààrẹ àgọ́ ló tẹ̀lé léyìn. Ayingun ló tẹ̀lé léyìn. Aṣáájú ló tẹ̀lé léyìn. Ìkọ́làbà ló tẹ̀lé. Ààrẹ aláṣà ló tẹ̀lé léyìn. Lẹ́yìn ààrẹ aláṣà ló kù àgbà akin kó tó wá kù ẹ̀kẹfà. Lẹ́yìn ẹ̀kẹfà ni máyẹ̀. Lẹ́yìn máyẹ̀ lábẹ́sẹ̀. Lẹ́yìn abẹ́sẹ̀ òun náà ni ẹ̀karùn balógun. Ẹ máa kíyèsí àárín wo ẹ̀karùn balógun. Lẹ́yìn ẹ̀karùn balógun òun náà ni ẹ̀kẹrin balógun. Lẹ́yìn ẹ̀kẹrin balógun kò sí ẹ̀kẹta balógun o. Ṣùgbọ́n àtìpa balógun ló wà. Lẹ́yìn àtìpa balógun òun náà ni ó kù òsì balógun. Lẹ́yìn òsì balógun ló tó wá kù ọ̀tún balógun. Tó bá ti wá yá yóò wá bọ́ sí ipò balógun. So ìrìn àjò yẹn láti jagun dé balógun ó ní wọ́n wá retí títí tó fi wá di pé ó fi bọ́ sí ìgbésẹ̀ 23 ní abala balógun. tó bá ti bọ́ sí ipò balógun yẹn irú ẹni bẹ́ẹ̀ ọjọ́ iwájú rẹ̀ tẹ̀mí bá wà yóò jẹ Olúbàdàn. Ẹ wá jẹ́ ká bọ́ síbi ti ìgbésẹ̀ ti abala ti Olúbàdàn tí ṣe ìgbésẹ̀ 22 42 ladders. Lẹ́yìn tí ó bá jẹ jagun lẹ́yìn láti jagun yóò di àjíà, láti àjíà yóò bọ́ sí bàdà. Lẹ́yìn náà ni ààrẹ oníbọn. Ààrẹ oníbọn yìí ni wọ́n ń pè ní àwọn atamọ́tàsé arúgbómọ́tìbí. Bákan náà ni okùn gbọ̀ǹkà lẹ́yìn rẹ̀. Ààrẹ ẹgbẹ́ ọmọ, òòtà, lágúnà, ààrẹ àgọ́, ayingun, aṣáájú, ìkọ́làbà, ààrẹ aláṣà, àgbà akin, ẹ̀kẹfà, máyẹ̀, abẹsẹ̀, ẹ̀karùn Olúbàdàn. Tẹ́rí lẹ́ẹ̀kan gbà tá à ń sọ nípa ti abala ti balógun, a sọ wípé ẹ̀karùn balógun. Níbi tí abẹ́ ti Olúbàdàn báyìí òun náà ni ó ti kù ló kan ẹ̀karùn Olúbàdàn. Lẹ́yìn ẹ̀karùn Olúbàdàn òun náà ni ẹ̀kẹrin Olúbàdàn. Lẹ́yìn ẹ̀kẹrin Olúbàdàn náà ni àtìpa Olúbàdàn ó tó wá bọ́ sí òsì Olúbàdàn. Ìgbésẹ̀ tó máa bọ́ sí lẹ́yìn ìgbà tó bá bọ́ sí òsì Olúbàdàn òun náà ni ọ̀tún Olúbàdàn. Tó bá ti di ọ̀tún Olúbàdàn tẹ́mi bá wà yóò jẹ Olúbàdàn lọ́jọ́ iwájú. Ní tó túmọ̀ sí pé ààyè méjì yẹn kò sí pé wọ́n fi gagbágan jọ wà ní ìpele kan náà, àwọn méjì ò lè wà ní ipò yẹn lẹ́ẹ̀kan náà. Wọ́n lè wà nípò yẹn lẹ́ẹ̀kan náà. Wọ́n lè wà nípò yẹn lẹ́ẹ̀kan náà torí ẹ̀ ló fi jẹ́ pé 23-22 ni. Ló jẹ́ òwe yẹn tí wá tàn mọ́lẹ̀ sí òwe yẹn dáadáa báyìí. Ẹ jẹ́ ká lọ sí ìdánudúró ráńpẹ́. Ẹ̀yin wà lójú òpó ká lọ gbọ́ nǹkan tí wọ́n ní fún wa nílé agbára lọ́hùn. Ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ ẹ máa bá wa bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé. Ó dá mi lójú pé ẹjẹ ìgbádùn bí wọ́n ṣe bá wa tó lẹ́sẹlẹ́sẹ. Ọ̀gbẹ́ni Olabode Makinwa náà wà lórí òpó láti ìlú Ìbàdàn. Wọ́n ṣàlàyé bí wọ́n ṣe ń jẹ ọba ní ìlú Ìbàdàn ní ìpele àti ìgbésẹ̀
tí wọ́n ní tó fi di pé kò sí àríyànjiyàn lórí ẹni tó yẹ kó jọba. Wọ́n ní ìtọ̀nà ló lọ́yọ̀ọ́ àbí ìtọ̀sẹ̀ náà pé ní ẹ má bínú owó èyí fẹ́ dàbí pé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Ìdí nìyí tó pé wọn kì í fi rí àríyànjiyàn lórí pé ta ló bá kàn ta ló yẹ kó bọ́ sórí àlééfà. Bá bẹ́ kó òun látẹ̀kan àmọ́ fẹ́ bẹ̀rẹ̀ báyìí láti bí ẹ ṣe ń ka yìí ó fẹ́ dàbí pé ìgbà tó máa fi di pé èèyàn máa fẹ́ jẹ Olúbàdàn ọjọ́ àti lọ díẹ̀ lórí wọn. A tún wá ń wò báyìí ní kò pẹ́ a ti rí bí àwọn ọ̀dọ́ méjì kan tí wọ́n ti dàbí pé wọ́n ti fi wọ́n jẹ oyè mọ́gàjí láti ilé wọn. Ìkan nínú wọn ni Solomon Olúwatẹ́niọlá Adégbọlá ọmọ 20 ọdún ló wà nígbà tí ó fi di pé wọ́n fi jẹ mọ́gàjí. Ó jẹ mọ́gàjí Afọlábí Ọlásùpọ̀ ẹ̀karùn-ún wọ́n fi jẹ mọ́gàjí ní ọjọ́ 5 oṣù kejì ọdún 2018 láti ìdílé mọ́gàjí Arógundádé Ìtẹ́ Ẹ̀gẹ́ Agbọ̀ngbọ̀n. Ó jẹ pẹ̀lú àwọn bíi 8 mìíràn nígbà tó dinú bíi ọjọ́ 10 oṣù kẹta ọdún 2021. A tún rí ọmọ ọ̀dọ́mọdé kan láti ìdílé Ọ̀túnọba Lábìrán mọ́gàjí Ọlájùwọ̀n Adélókun kejì Ṣùbà. Ǹjẹ́ ẹ lè bá wa tan ìmọ́lẹ̀ sí pé àwọn ọ̀dọ́ tí wọ́n fi ń jẹ́ yìí kí lè pọ́n ti ń padà sẹ́yìn láti ibi tó yẹ kí bí wọ́n ṣe ń tó bọ̀ tẹ́lẹ̀? Ẹni pé ṣé kí wọ́n ṣe pọ́n ti ń padà sẹ́yìn. Pẹ̀lú ọ̀dọ́ ó rà pé àwọn àgbà náà fi ń jẹ́ tẹ́lẹ̀ náà fi ń jẹ mọ́gàjí pẹ̀lú àmúyẹ tẹ́ kà sílẹ̀. Ẹni pọ́n gbọ́dọ̀ jẹ́ akin wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ jẹ́ tó ti mọ̀ kó lè ṣe kò kárì ìdílé náà fi ń jẹ mọ́gàjí. Ṣùgbọ́n nígbà tó ti wá mú bí ọmọ 20 ọdún láti fi jẹ mọ́gàjí báyìí láti 2018 ni ìgbésẹ̀ ti wáyé. Òun lẹni àkọ́kọ́ láti ìdílé wọn. A tún ti rí míì nínú ọdún yìí nínú ọdún tó kọjá tó tún ti fi jẹ bákan náà. Ǹjẹ́ ẹ rí pé pẹ̀lú ìgbésẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ń gbé láwọn ìdílé kò ní dàbí pé wọ́n fẹ́ máa ṣe àtúnṣe ìlànà tó yẹ kó jẹ Olúbàdàn? Ẹ jẹ́ kí n ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan mo ní pé èèyàn jẹ mọ́gàjí kò túmọ̀ sí pé yóò gbé Olúbàdàn. Ṣùgbọ́n yóò wà lójú òpó yẹn lórí ládà yẹn lórí àkàsọ̀ yẹn. Ṣùgbọ́n ilé iṣẹ́ sọ yìí ọ̀pọ̀ lọ́jọ́ orí tẹ̀ ń fi ń ṣe àwọn àkàwé kì í ṣe dandan àgbàlagbà ní máa jẹ mọ́gàjí o. Wọ́n ìfọjọ́ orí tó mọ́gàjí. Ó wà lórí bí ó bá ṣe lápàtí ẹ jẹ́ kí n lo gbólóhùn yẹn bó ṣe lápàtí lágbolé wọn ni wọ́n ó ṣe yàn án. Àgbà alé ẹni tó jágbà gẹ́gẹ́ bí ọjọ́ orí tí wọ́n kọ sílẹ̀ wípé kàlẹ́ndà déètì ọjọ́ orí rẹ̀ yìí ó ju ẹni báyìí lọ. Òun gan ó ṣe ti kọjá pé òun gan ni ó mú tákàndá àti gègé tí ó kọ lẹ́tà sí Olúbàdàn wípé ọmọ báyìí ni kẹ́ ẹ fi jẹ mọ́gàjí wa. Torí pé gbogbo ìgbà tá a bá fẹ́ sojúṣe ní agboolé wa òní máa bọ́ wájú yóò náwó yóò nára ó tó ṣe mọ́gàjí. Torí ẹ̀ ni ó fi jẹ́ wípé kò jẹ́ dandan kó jẹ́ pé àgbà agbowó kọ́gbọ́n kò sì kan owó kò kan arísìkí. Ọ̀dà bẹ́ẹ̀. Mo bá láyé mi yé yín. Ó yé wa báyìí. Ó ṣe kọjá pàgbà nù ilé tó jẹ́ àgbà ló ń tọ́jú orí. Òní ó mú ọmọ nǹkan lọ sí ọ̀dọ̀ Olúbàdàn pé ẹjọ́ jẹ mọ́gàjí wa ni. Ẹjọ́ máa jẹ mọ́gàjí wa ni. Àwọn ọjọ́ orí tẹ kàkálẹ̀ yẹn pé wọ́n jẹ mọ́gàjí yẹn kò sí nǹkan tó burú ń bẹ̀. Nǹkan táwọn tí wọ́n jẹ́ àgbà ọjọ́ orí inú ilé wọn tí wọ́n fẹ́ náà ni wọ́n ṣe. Òun náà ti wá bọ́ sípò àgbà nu. Ó ti mọ wọ́wẹ̀ ó ti ń bá gbà jẹun. Ọ̀dà náà àwa náà lọmọ Ìbàdàn kan lórí ètò wa tájọ ń ṣe Ká Sálàyé Babátúndé Àkàndé ni ó dàbí pé àwa náà ti lọ́ba kan ní ìlú Ìbàdàn lórí ètò Ká Sálàyé ọba lọ́la lórí ètò Ká Sálàyé. Ẹ jẹ́ ká wá wò báyìí bàbá ǹjẹ́ kò ṣeé ṣe àbó ṣeé ṣe fún ẹni bóyá ń sìn ó yẹ kí bóyá ẹni tó kàn ní Olúbàdàn tí ipò yìí tó yẹ kó bọ́ síbẹ̀ lẹ́yìn tí bàbá gbéṣẹ̀ yìí kó wá ní àwùdá òun ò jẹ́ o ọmọ nìkan fà kalẹ̀ ọmọ ni kó lọ jẹ́ ǹjọ́ ṣeé ṣe.
kò ṣeé ṣe o. kò ṣeé ṣe. wọn ẹ̀ tó báwọn. wọn kì í tó bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lọ tó látẹ̀yìn ni. àwọn ìlú tí wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ni àwọn ìlú tó jẹ́ pé agboolé kan wà tí wọ́n tó jẹ́ pé àwọn ni wọ́n máa ń jọba nílé wọn. níbẹ̀ ni wọ́n ti lè sọ wípé ni bàbá ti lè sọ wípé òun ò jẹ ọba ọmọ ni kí wọ́n fà kalẹ̀. ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ Ọọ̀ni tí ó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni ìtàn Babátúndé Adéyẹyè Ògúnwùsì kábíyèsí bàbá kẹpẹ́ o. nígbà tí wọ́n fẹ́ yan ọmọ oyè nígbà tí Ọọ̀ni Olúbùṣe ẹ̀rí ogun ẹ̀bìtì kí mọ́ kiri tó máa lẹ̀ fún mẹ́ni ọmọ lóṣù fún mọ́láta tí wọ́n gbéṣẹ̀ ní ọdún díẹ̀ sẹ́yìn. ọmọ oyè ó bọ́ sí ilé Ọọ̀ni tí ó wà níbẹ̀ ní ìsinyìí oyè bọ́ síbẹ̀ ṣùgbọ́n wọ́n lọ bá bàbá rẹ̀ bàbá Adéyẹyè wípé bàbá Ògúnwùsì wípé ẹ̀yin ló yẹ kẹ́ ẹ jọba o. bàbá wa ní òun ò ní lè jọba ọmọ ní ọjọ́ ọba Yẹyè wà nílẹ̀ ni bàbá ti fa ọmọ rẹ̀ kalẹ̀ wípé òun kò jẹ ọba bó tẹ̀ jẹ́ wípé Yẹyè bàbá tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ọba Ọọ̀ni ilé bẹ̀ẹ́sìn Ọọ̀ni àná Olúbùṣe wọ́n ti ń rè wọ́n láti ìgbà tó ti pẹ́ ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ wọn ẹ má jẹ́ ká yà lọ síbẹ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè wọn à ní lè fi ọmọ ẹni tó yẹ kí Olúbàdàn ó tọ́ sí jẹ oyè bàbá rẹ̀ ò ní lè fa ọmọ rẹ̀ kalẹ̀ wípé kọ́ lọ rèé jọba o torí pé ọmọ rẹ̀ ò sí ní ojú òpó yẹn ojú òpó àti mọ́gàjì lágboolé ẹ rí i pé àwọn ìgbésẹ̀ yẹn nígbà téèyàn bá ń gba ìdánilẹ́kọ̀ọ́ ni. àwọn ọmọ tí ò ní ìdánilẹ́kọ̀ọ́ kankan bóyá òkè òkun ló wà látọ̀tún tó ti pẹ́ ẹ wàá lọ rèé pa wá. nígbà tí ẹ bá mú ọ̀bọ tẹ́ ẹ sọ sí inú ilé tí wọ́n kó owó sí ni kò sí nǹkan tí ó fi ṣe ju wípé máa fàya lọ. yóò máa fàya nítorí kò ní ìtumọ̀ sí. torí ọmọ bẹ́ẹ̀ ò ní lè bọ́ sí ojú òpó yẹn kò ní lè bọ́ sí orí ipò yẹn kó sí ẹ̀tọ́ kò ní lè ṣẹ̀tọ́ torí kò mẹ̀tọ́ láti lẹ̀ ẹ̀tọ́ bá sì mẹ̀tọ́ lọ yóò ṣẹ̀tọ́. ọ̀dà náà ọ̀rọ̀ ti yé àwọn aráalé bẹ́ẹ̀ ṣe ń tò lẹ́sẹẹsẹ báyìí ǹjẹ́ ẹ lè sọ ní ráńpẹ́ iye ìdílé mélòó ló wà lójú òpó báyìí bíi mọ́gàjí mélòó ló wà lójú ìdílé àwọn tó wà lójú ìdílé gbogbo Ìbàdàn ọgbọ́n ọmọ Ìbàdàn tó bá ti forúkọ ọlẹ̀ tó bá ti ní ìdílé náà lè jọba ǹjẹ́ ẹ lè sọ pé iye báyìí náà wà lójú òpó báyìí. lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tí mọ́gàjí tó wà ní ìlú Ìbàdàn lágboolé wọ́n tó 2,000 ó lé ọgọ́rùn-ún márùn-ún ní 3,000 ni lẹ́yìn 2,500 mọ́gàjí ni ó wà ní ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ẹ kíyèsí gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan ẹ rí i pé mò ń tẹnu mọ́ ìdí gbogbo mọ́gàjí ni ó jọba. ẹ jẹ́ ká wá fi lè kà ńlẹ̀ pátápátá lẹ́yìn tí ọba wàjà ó máa tó bí ọjọ́ mélòó àbóṣù mélòó kí wọ́n tó lè fẹ́ lòmíì jẹ ọba nílùú Ìbàdàn. ọ̀yẹ́ pípẹ́ ìgbésẹ̀ tí ń wáyé ìgbà tí Olúbàdàn tí ó gbésẹ̀ kó tó di ipò Olúbàdàn tí ó gbésẹ̀ ìgbésẹ̀ bàbá Samuel Odúlànà Odùgadé bàbá gun orí àpèrè ní ọdún 2007 wọ́n sì jáde láyé ní ọdún 2016 mo rántí pé mo wà nínú àwọn oníròyìn tí ó lọ sí ààfin bàbá ní Mọ́nàtán tí mo lọ rèé sojú iléeṣẹ́ mi tí mò ń bá ṣiṣẹ́ nígbà náà lọ́hùn tí mo lọ rèé ròyìn níbẹ̀ bó ṣe ń lọ níbẹ̀ ńgbà náà ní ọdún náà lọ́hùn. bàbá wọn nígbà tí kété tí bàbá jáde láyé òun náà ni ẹ rí i pé n kò jẹ́ pé àtìmẹ́ntọ́kàn òun náà ni bàbá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde láyé yìí lẹ́yìn bàbá Àkànmú Adétúnjí Ajé Ògúngbóyìnṣọ̀ kínní láàrin àsìkò láàrin ọ̀sẹ̀ díẹ̀ òun náà ni wọ́n fa bàbá jáde tí wọ́n sì ní kí wọ́n bọ́ sí orí oko gẹ́gẹ́ bí Olúbàdàn tí ò tiẹ̀ pẹ́ rárá níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé òkú tí ó wà nílẹ̀ lẹ́yìn kábíyèsí tó wàjà tí wọ́n bá ti ṣe ètò fún tí wọ́n ti bò wọ́n mọ́lẹ̀ tí wọ́n ti
ṣe àwọn tó yẹ kí wọ́n ṣe kò sí nǹkan tó kù ju pé kí wọ́n yan ọmọ oyè míì kí wọ́n sì ṣe ayẹyẹ lọ. mo ti máa ń fa wàhálà lọ́bọ̀lọ́bọ̀ tí fi máa ń lọ́ra ní pé èmi lọ́kàn èmi ní ọkàn irú rẹ̀ sì wáyé ń bàdàn irú rẹ̀ wáyé ń bàdàn àtàrà àwọn àmì kan tó yẹ pé ọdún 5 ọdún 6 ọdún 10 sì sìn wọn sì rí ọ̀rọ̀ ọmọ oyè ọba àlùmọ̀ yanjú látàrí wípé wọn ò gbọ́ra wọn yé dúkùú àtọ̀tẹ̀ tó gbóná wọn farahàn láàrin wọn wọn ò sì gbọ́ra wọn yé nábàrà bẹ̀rù sòkò fún wọn láǹfààní láti lè pe orí okòótọ́ ọdún láti fa ọmọ oyè jáde gẹ́gẹ́ bí ẹni tí ó sọba ṣùgbọ́n irú rẹ̀ wáyé ń bàdàn kì í pẹ́ rárá eléyìí táwọn sọ tó jẹ́ ti Ìbàdàn yìí nígbà tá a bá rí bí ọjọ́ sí ọ̀sẹ̀ mélòó kan wọ́n yanjú ẹ̀ kó tẹ̀ jẹ́ pé àwọn awuyewuye kan ń tú yọ tó jẹ́ pé ó lè ti ká fún mẹ́nuba tẹ́ ẹ̀ bá bí mi lè rí mo ti sọ̀rọ̀ ń pa rẹ̀ tí ò bá sí awuyewuye yẹn ń bẹ̀ kọ́ yẹ kọ́kọ́ rárá tí wọ́n fi yan Olúbàdàn. ẹ ṣe púpọ̀ ní tó túmọ̀ sí pé èyí tó ń fà láwọn awuyewuye tẹ́ ń sọ lọ́wọ́ yìí láàrin gómìnà àná nípínlẹ̀ àbíjẹta nípínlẹ̀ Ọ̀yọ́ àti sẹ́nẹ́tọ̀ ọmọ tó yanjú ẹ̀ ká fọkàn balẹ̀. mi ò tiẹ̀ tí ì rí nínú àkọsílẹ̀ yìí pé wàhálà wà bẹ́ẹ̀ sẹ́yìn lẹ́ ń sọ fún mi báyìí ní àgbo. ó wà ní ìròyìn káàkiri. ó wà ní ìròyìn ẹ̀yin oníròyìn àjẹ́ ni yín. Sẹ́rí ohun tí ó fa awuyewuye nǹkan tí ò jìnnà rárá ni pé mo sọ lẹ́ẹ̀kan mo ní ìtọ̀tẹ̀ ló lọ́yọ̀ọ́ bí ẹṣin bá sì dá ni ìyẹn máa tún gùn ni ẹṣin dá ẹni tó yẹ kó jẹ́ Olúbàdàn báyìí tí aráàlú ń wò pẹ̀lú Olúbàdàn ẹṣin dá wọn mọ́ wọn fẹ́ tún gùn ọjọ́ tí ẹṣin dá wọn òun náà ni ìgbà tí ọ̀rọ̀ wáyé nígbà tí gómìnà àná tí wọ́n fún wọn ní àǹfààní láti jẹ ọba nílùú Ìbàdàn ṣùgbọ́n mi ní fẹ́ ká mẹ́nu lọ bẹ̀ torí pé ọ̀rọ̀ wà nílé ẹjọ́ tó ẹ má jẹ́ kí a sọ̀rọ̀ nípa rẹ̀ ìjà sẹ́wọ́ tó. ọ̀rẹ́ àná ẹ ṣe púpọ̀ ẹ kú atótónu a máa rí yín bá sà. ẹ ṣeun. ẹ ṣe gan-an ọ̀rọ̀ lẹ́gbọ̀n yìí láti ẹnu oníròyìn pàtàkì kan ní ìlú Ìbàdàn ìyẹn ọ̀gbẹ́ni Olabode Makinwa wọ́n ti ṣàlàyé wọ́n ti tọ̀mọ́lẹ̀ sí àwọn nǹkan kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní àmọ́ àǹfààní ńlá òun lè léyìí lórí ètò ká ṣàlàyé náà lẹ́ti lè gbọ́rú nǹkan báyìí nítorí pé a máa ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa kó lè yé wa torí wọ́n ní tá a bá tá báyà gbọ́dọ̀ tọ́ ni torí tá a bá tó máa dẹrun nídìí ni ẹ̀kọ́ kan àbí méjì tá a ti kọ́ nípa ọ̀rọ̀ bọ́n ṣe yan Olúbàdàn bọ́n ṣe ń jẹ Olúbàdàn òun lẹ ti gbọ́ yìí ààrẹ tó ti gbọ́ nípa ọ̀rọ̀ ìtàn fà ẹ̀yin tẹ́ ń gbé ròyìn ní ẹ̀yin oníròyìn pé káyé fa ìròyìn ẹ̀yẹ tanná wá nǹkan ibi tí ò sí mọ́lẹ̀ ẹ̀mí tí ò sókùnkùn ẹ̀yẹ tanná lọ bẹ̀ wípé wọ́n ti mọ bọ́n ṣe ń ṣe nǹkan wọn ní ìlú Ìbàdàn pé gbogbo ẹ̀ máa tó níyànjú ẹ jẹ́ ká fọkàn balẹ̀ àárín jù báyìí lọ lórí ètò Ká Sálàyé ti Ọjọ́rú pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè ẹ bá tún darapọ̀ mọ́ wa lórí ètò ìkan náà ní ọjọ́ Friday tá a máa sọ pé thank God it's Friday ìyẹn ọjọ́ Ẹtì pẹ̀lú ẹ̀mẹ̀wà mi ẹ lọ darapọ̀ mọ́ wa lórí gbogbo ẹ̀rọ alátagbà wa lọ́lọ́kọ̀ òjọ̀kan pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ ṣètò lónìí pàápàá jùlọ Babátúndé Àkàndé ọba lọ́la nílùú Ìbàdàn jagabanti wa lórí ètò Ká Sálàyé òun náà ló bá wa tó pọ̀ ìtàn gbogbo ẹ̀ ló bá wa tó pọ̀ ká tó wà lọ ṣàwárí oníròyìn wa nílùú Ìbàdàn à ń retí ọmọọba wa ọmọ oyè bó jẹ́ pé kì í ṣe lọ́wọ́lọ́wọ́ ló fẹ́ joyè à ń retí wọn lórí ètò Ká Sálàyé kó tó bá a tàn mọ́lẹ̀ sí ju bí wọ́n ṣe sọ yìí lọ títí ọjọ́ Friday tẹ́ máa bá mi pàdé èmi Adejoke lórí ètò Ká Sálàyé ẹ darapọ̀ mọ́ mi lórí gbogbo ẹ̀rọ alátagbà ti iléeṣẹ́ Kaftan TV ni àti tèmi náà ẹ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ lè ṣe kíni kẹ́ ẹ lè jẹ gbádùn bó ṣe ń lọ lórí ètò Ká Sálàyé ní Kaftan TV títí ọjọ́ Friday ire àti ayọ̀ láfidágbére fúnra wa a ò nífẹ̀ẹ́ ní kankan ṣàwátì nínú wa tó bá dẹjọ́ Friday ire o lójú owó rí ó dìgbà kan náà. Ká Sálàyé, Ká Sálàyé fún wọn, Ká Sálàyé, Ká Sálàyé fún wọn.
bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.